بقدرة الله gbogbo bí wọ́n gbé wá pátápátá kí wọ́n tọ̀kalẹ̀ pẹ̀lú àlàáfíà gbogbo tá a ṣe ní ká ṣe káyé ṣe ká bá ṣe tán kí kálukú ọba yé pẹ̀lẹ́ kọ́nà wọn máa ṣe lọ́wọ́ wọ́. lọ́ọ̀bì wà lọ́kẹ́ lónìí ó yà á gbọ́ ọlẹ́ nìkan sọ̀rọ̀ níjó nìkan ó ní àní pèmí ní jẹmọ́sà gbogbo ní. bọ́bá jẹ́ pé tòótọ́ ní ènìyàn tẹ́lẹ̀ náà ta ní ọ̀jẹ̀ mọ́sà bẹ́ẹ̀ náà bí ọ̀ká tó ká ní lọ́jọ́ orí síra wọn. àádọ́rin ilé sí ẹni odógójì àwọn ń jọ pé lágbájá ti lọ. láti pé lágbájá lọ pa ṣé àwọn kò ti sọ̀rọ̀ ní oníjọ́ ní nǹkan ọ̀fẹ́ òṣèlú ibi tí ń sọ̀rọ̀ òun àtolúgbòhùn níjọ́ sọ kí ní jó gbúgbòhùn níwájú ọba tó lè wá. wọ́n máa ká lẹ́yìn náà sí àwọn tàmúta ìlà bí ìbíní ńlá. ẹ̀rọ sọ láìlà ní yóò ní nǹkan kan lọ́sẹ̀lẹ̀ láàrin ẹ̀wọ̀n àti ilé kankan. Ibó wá ṣẹlẹ̀ láàrin wọn yìí nígbà tí wọn ò fi dùnú túká lójú orí bẹ́ẹ̀. Gbọ́n tọ́lọ̀ wí. Ọlọ́run ní jẹ́ ìsàlàyé fún ọ. ìlà bí ìbíní ńlá. Ẹni kan ò ní ìrònú mọ̀ ẹni kan tí ní òkè nílẹ̀ lọ́kùnrin ni lóbìnrin ni lọ́mọdé ni lágbà ni lólówó ni ní táríkà ni lọ́ba ni níjòyè ni. Gbogbo tíjọ́ láyé ẹnìkan ò ní kúò láyé bóyá wèrè kò ní kúò láyé àti pẹ̀lú ìyọ̀nà Ọlọ́run. Ẹ bá ń sọ fẹ́ni tó ipò ń lè fi kú yọ Alájà Bẹ̀rẹ̀gẹ̀ níyì. Ọmọ amósùn. Ẹ bá ń sọ fún wípé wọ́n á sọ́tíkà àdìdáàtò sùnmùtì. Wọ́n á sì ní sírù mọ́tẹ̀lẹ́ mi gbogbo bí tí mo máa ń lọ. Ìṣẹ́jú mẹ́wàá ni. Ẹ̀mí tó bá ti bọ́ bẹ́ẹ̀ ni bàbá wa Bẹ̀rẹ̀gẹ̀ níyì ṣe bọ́ yìí. Odidi wa àti ní ṣe fún gbogbo àwọn atẹ́mi wá ṣẹ́kù sára wa. Wọ́n náà ti ká asimilẹ́tò òkùnkùn tí kábà wò ó ní sí àti lọ gbé bàbá Bẹ̀rẹ̀gẹ̀ ní àti gbé wọn sí síbi tá a gbé wọn sí sí. Àwọn náà ti kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè bàbá tó bí wọn. Níjọ́ tí wọ́n ń gbé ìyàwó sí èmi pẹ̀lú wọn lájọ wà ń bẹ̀ níjọ́ sí Zaria road la gbé wọn lọ. Níjọ́ náà lọ́hùn. Mo ń bẹ lábẹ́ wọn tí mo ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àǹfààní lè kéwù. Àwọn náà nìyí. Ọlọ́run ní ikú kan láti wà Bẹ̀rẹ̀gẹ̀ níyì. Nígbà tí kú wá kàn wọ́n ìwọ kan wá ń tẹnu dànù ọ̀ ń tẹnu lẹ́nu. wọ́n máa ń Òun pé bí wọ́n ṣe máa lọ náà nu ó tẹ ààrẹ ó ṣe ààrẹ ìwọ náà ní gbáyé rà. Wọ́n á ṣàtìkà ìdábì sùnwútì. Wọ́n ní àtìkà símìlẹ̀ tó òkùnkùn sí wàtàkà ńlá mọ́tí ayé àwùjọ ń tòbùlá. Wọ́n á ń sọ wáyé ìṣubú sí. Yóò kárí yóò padà kárí. Ẹgbẹ́ náà kan. Ó ní ọmọye yìí pé bàbá rẹ̀ fayé lẹ̀ ó sì jẹ́ àfà kéwù sì yé. Gbogbo àwọn àbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọ́n wá kẹsẹ̀ lẹ́sẹ̀ wọ́n láwọn fẹ́ lọ kí ni ọ̀hún á ṣe. Ó ti mọ̀ yí pé nínú àwọn tó wá kí òun ẹni tí ó máa ṣe yẹ̀yẹ́ pé bàbá rẹ̀ lọ́lọ́ yìí ìyá jẹ kìsàkì ọ̀la. Látàrí èrò bẹ́ẹ̀ òun náà wá ṣe wáàsí fún wọn kí ni wáàsí tí ó ṣe ọ wà lọ ra pẹpẹmẹ́ǹtì sọ ọmọ ẹja ń pè bẹ́ẹ̀ tìrẹ́bọ̀ ni ẹ ń pè bẹ́ẹ̀ ọ wá ra tìrẹ́bọ̀ wá pọ̀ bẹ́ẹ̀ ìbáṣe ní ẹ̀pẹ̀lẹ́ bàbá yóò ní ẹgbà ẹ̀ka àbọ̀ ẹ ṣeun ẹ̀pẹ̀lẹ́ bàbá ẹ̀ka àbọ̀ ẹ ṣeun ọ wá jẹ́ sí pé gbogbo àwọn tó débẹ̀ pátá lọ wá tìrẹ́bọ̀ fún. ó tún béèrè pé ta ni ò rí. ọ wá tún ní ẹ̀dá òkúta lókùn tí òtún tì rí tìrẹ́bọ̀. Àwọn míì tún náwó pa àwa náà ò tí ì rí ń bí tí àwọn pèsè sí ọmọ ènìyàn wọ bí àwọn èfi wálẹ̀ ẹlòmíì ní ẹ̀mí ò tí ì rí bí ní tí ì rí bí wọ́n sì tún náwó rẹ̀ sí. Nígbà tó wá yá ọwá di kọ́ wá dúpẹ́ ó ní mo ṣe bí ẹnu yín ọ̀lọ́ bí tọ́jẹ́ wà sí fúnra yín ní nígbà tí ọlọ́dẹ yẹn ni ó ṣe fún yín. Sẹ́yìn tí ẹ̀bọ̀ tí wọ́n wá fún yín mo fi pòwe fún yín ni mo fi sọ̀rọ̀ fún yín ni. Yorùbá ni mo sì lò fún yín lára tìrẹ́bọ̀. Ìdí mò ń sọ fún yín ni pé ikú tọ́pa bàbá mi tí gbogbo yín wá kágbára dáadáa lágbádá tẹ ewé láwà ní. yóò kárí. Yóò padà kárí tiẹ̀ náà ń bọ̀. Ìwọ tó ń fi kú yẹ̀yàn. Wàtàkàlà mẹ́ta ní àwùjọ yìí ń tubula wà á ń sọ́wárí ìṣubútí. Àmọ́ òye aṣẹ́ mi tàbí ìmọ̀ ní ìyá ti ìmọ̀ lọ́gánú. Ìwọ tó ń fi kú yẹ̀yàn wọ́n yẹ̀yàn ká kú. Ọlọ́run ló mú.
ọba tó mú ọ ní fìwọ́ náà lẹ torí pé ìnàlùmọ̀ ní yàtà lámùtẹ̀fùtì. Fúti. Ikú tọ́pa òun yẹn ò tí ì kásẹ̀ ńlẹ̀ kò tí ì káàdì ńlẹ̀. Bá a ṣe máa lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà nì. Àmọ́ èyí tó ga jù tọ́jú onírí wá síbẹ̀ níbo lọ fẹ́ parí tiẹ̀ sí tó mọ́. Ẹ bá wọn ti ní sáré báyìí. Wọ́n ní gbogbo àṣẹ jókè sọ̀rọ̀ ní kárí dáàmú níjókòó yìí. Ìtọ́fẹ́ gbogbo ọmọ jù pé làbúdà náà àkóso àlẹ́ ìbọ̀rọ̀ níbi tó ṣẹlẹ̀ níjókòó yìí. Kárí ọgbọ́n kan tá a fẹ́ mú. Kí lọ gbọ́n àwọn Yorùbá wọ́n ní bàbá onílù tó ń bèrè ilé olókùn. Ìjẹ́ kan wà táyọ̀ padà bẹ̀rẹ̀ pé bó ní bàbá onílù tó kú. Ìtú máa fẹ́ fi pé máa ìkìlẹ̀ ìgbìmọ̀ ọba àlàjì wa àbẹ̀jẹ́ mi dúpẹ́. Ọba aláàfọ̀ fún wa nínú sọ́ọ̀tù láàlì mìíràn. Fẹ́yà yóò lẹ́nu náà àmọ̀ òtakùnlá àkà tó kọ́ ọ̀tí. Wọ́n látàmú tó nà ìlà. Má jẹ́ kí kó pọ̀ ẹlú tí o láì má jẹ́ mùsùlùmí o. Àlàjì wa àtọ̀dá kú sórí Islam alhamdulilayi rabbil alamin. Philippines níjẹta 7.8 magnitude earthquake lọ́sẹ̀lẹ̀. Àwọn tí wọ́n ti àkáǹtì fún ti lé thousands. Gbogbo tó sì fi mi ojú 10 seconds lọ. Tọ́ba lọ mi fún 10 minutes ńkọ́. Tọ́ba lọ mi fún 10 hours ńkọ́. Tọ́ba lọ mi fún 10 days ńkọ́. Ọ̀dà náà ti ń bá mi lọ tí ọ̀bá dúró mọ́tàlì àmọ̀bìlì ńkọ́. Fàyínà mọ̀fárò gbọ́dọ̀ sábà. Ilá rabbika yawma izinin mustaqar. Fala saddaka wala salla. Èsè tó kírun tó ṣe dáadáa. Walakin kazzaba wa tawalla. Wọ́n parọ́ ọkàn sàgbẹ́rùgbọ́rí. ثم ذهب إلى آله يتمتع أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى sọ́kàn ló bá fi ọ́lẹ̀ bí ṣùdá ràkúnmí kan ní jẹ́ bẹ́ẹ̀ tí ràkúnmí bá bímọ tọ́lọ́dọ̀ alábáwá tí ọ̀wá lè bímọ mọ́ wọ́n wàá jù sínú pápákọ̀ máa rìn kíkọ́ lọ kú ìtànkì ní ṣùdá nìyẹn ọlọ́run ní aṣọ ẹrù pé ṣùdá ní alam yakun nutfatan min maniyyin yumna thumma kana alaqatan fa khalaqa fa sawwa faja'ala minhu az-zawjayni adh-dhakara wal-untha. Kò tó di pé a fi àdúrà pèsè. Bàbá wa ààrẹ Mùsùlùmí gbogbo wa ìrìnàjò wọn ọba wa lójijì láàyè. Mo wá bẹ́ẹ̀ fi àsìkò yìí bọ́ náà kí gbogbo ọjọ́ apanupọ̀ kájọ pọ̀ kàkọ́ kájọ bẹ́ẹ̀ fún àwọn tí bàbá sọ ẹrù kàlí lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. Bàbá wa mú kí wọ́n ṣe wá sílẹ̀ kan wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ sọ wípé ó sì jẹ́ àsìkò yìí ó sì jẹ́ àsìkò yìí kò sẹ́ni tí ò lọ sọ bẹ́ẹ̀ l'Ògbómọ̀ṣọ́ ó sì jẹ́ àsìkò yìí. Ìgbà tí mò ń sọ fún bàbá wa sọ̀rọ̀ láyò bàbá ní àà ó sì wá jẹ́ àsìkò yìí irú nǹkan bá lè ṣẹlẹ̀ ká tó wá wípé àwa tó kéèké yìí bàbá wa bá sọ̀rọ̀ ọlọ́run sẹ̀rù báyìí tá a bá ní à ń lọ sógun àwọn tó jẹ́ àtọ̀ ogun tá a fèsì ọ̀kan ló wò yìí bàbá bá sọ̀rọ̀ wo ọlọ́run sẹ̀rù báyìí ohun tí ń pa oníkálukú lẹ́kún lórí ọ̀rọ̀ bàbá wa rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni kìí ṣe pé yóò kú rí kìí ṣe pé ọlọ́lá ò kú rí ọba àlú ti kú àìmọye obìnrin tó ti lọ ṣùgbọ́n déédéé bí ìdìbí tí bàbá wà yìí tọ́lọ̀ sí ni wọ́n máa bọ̀ odidi ẹkún kan ní táàtì ìrẹni tí ó rà wá lẹ́kún ọ̀hún bàbá wa bá sọ̀rọ̀ ọlọ́run sẹ̀rù báyìí wọn bí abala afẹ́lẹ́ 20 million naira bàbá òní mọ̀ gbọ́ ẹ̀pẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀pẹ̀ aṣojú ààrẹ ní tá àkọ́kọ́ mọ ẹ̀pẹ̀ mọ́ báyìí bàbá bá sọ̀rọ̀ ẹ̀yin náà ní gbogbo ọmọ ìdájú kọ báyìí ẹ̀yin náà ọmọ ìdájú kọ ọlọ́run fi yín lẹ̀ ẹ̀rọ òní wọ̀nyí ọ̀nà ìgbàlódé gbóbi tí bàbá náà ń di pátápátá ọlọ́run ní fi yín lẹ̀ ọ́ bàbá wa sọ ń sọ fún mi lánàá ó ní ká pàpọ̀ yìí bàbá yìí ń dín tọ́pọ̀ àníbẹ̀rẹ̀ àní wọ́n ń dín tọ́pọ̀ àwọn àfi àsìkò yìí náà àfi bẹ ọlọ́run aláàjì wa
Abdulfatai Ọ̀nàbáyọ̀ Buhari àǹfọ̀lọ́lọ́ àfihàn ọ̀rọ̀ 2027 tá a retí ọlọ́run fi dùn wá lóko mọ̀ sọ. Ẹ dákun ẹ̀ ń kún wa lọ́wọ́ látàná ẹ̀ á mọ̀ fi àmàbá yìí lẹ̀. À ń pè yín ìṣẹ́jú lánàá ẹ̀ ń dá wa lóò pípẹ́ ẹ̀yìn ẹjọ́ tó wá pọ̀ sí dára màbá yìí àwọn ọmọ bẹ́ẹ̀ ti jọ wọn bára yín sọ̀rọ̀ ìgbẹ́ dákun ibi tá à ń lọ jìnnà kọ́nà mú adébẹ̀kọ́ sì mú adélẹ̀ lé bàbá wa sójú ọlọ́run fi gbogbo yín lẹ̀ ẹ dákun ẹ wá jájọ sẹ́písìlá ẹyọ kan wà dùn ayọ̀ kan náà láàsì kọ́nà bí ìgbà yóò bá mọ ẹyí padà ọlọ́jọ́ mọ ẹ̀dá sí i gbogbo tí wàá máa jẹ́ tí wọ́n máa ṣẹ̀rù báyìí lórí ọ̀rọ̀ yìí ọlọ́mọsàbà mú yín dúró ọlọ́mọba mú yín dúró àtẹ̀yìn àti gbogbo àwọn tí àwọn wò ọlọ́mọsàbà mú yín dúró wọ́n bá lórí ọ̀rọ̀ yìí àwọn tá à ń rí pè dáadáa mọ̀ wọ́n ààrẹ ní lọ́sàn-án lóògbé bá ti pè yóò ní ọ̀dà sí náà ni bàbá sọ̀rọ̀ ní bàbá wa sojú ọlọ́wọ́ gbogbo yín tá à ń pè báwa fi wá bá wa bá sọ̀rọ̀ àbísáájú gbogbo yín ọlọ́mọsàbà dúró ti gbogbo yín bisimilayi wàdùhà. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات أحياء منهم وأموات وارحمهم وعلى كل شيء قدير وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. The role of an elderly person, and he has taken me as an associate member of one family. And for about 4 decades now, he has played that role. And I've also known him like somebody who also watches his role with passion and commitment, and it was a source of benefit in my career. And you could see the light on of people even within very short period. This is difficult to know about Israel. This subject I did was still alive, so his death reminds us of three things. Number one, it is not how long we live, but how much impact we have made. And secondly, how much of benefit we have to the immediate community. You see that Israel Majesty Shomo Commercial has been represented by a very powerful delegation. The Council of Chiefs of the Commercial Land,